Aha, ẹ kú dédé àsìkò yìí o, gbogbo etí tí ń gbọ́ mi lọ́tún lósì ní gúúsù láríwá ìwọ̀ oòrùn àti ìlà oòrùn. Èmi ọmọ yín náà ni o, mo tún dé o, Adékúnlé Àrẹ̀mú ọmọ olódóodẹ. Èmi lọ́mọ Adékúnlé kún ọ̀dọ́ dẹ̀dẹ̀ tẹrù lábúké fi wọ̀lú. Mo dé wẹ́rẹ́wẹ́rẹ́ bí ejì alẹ́, mo dé wàràwàrà bí ejì òwúrọ̀, mo dé wàràǹwéré bí ejì ìyálẹ̀ta. Mo dé kọ́lókó mọ́lẹ̀ èròkò, mo dé kọ́lọ́nà òmóyẹ̀lọ̀, bẹ́ẹ̀ ni mo dé gbé òkè ń ò tí ì dé. Àti ọjọ́ ìbà àti ìwọ̀ oòrùn ìbà, ìkóríta mẹ́ta ìpàdé ọ̀run ìbà. Bẹ́ẹ̀ ni Alhaji Wasiu Àyìndé ewé kan ò ní jábọ́ lára igi kó ṣẹ̀yìn ọlọ́run ọba mi, ọba kàbífì káúlà, ọba ha, ọba hì, ọba tí ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù ọlọ́run ọba kábíyèsí mojúbà ẹ̀. Ọba tó jẹ́ pé máa bẹ ọwọ́ ẹ̀ ló wà, àìtún níbẹ̀ mọ́ ọwọ́ ọba mi òkè ló wà. Ọba lè pa lè jí, ọba lè jí lè pa, ọba iwájú, ọba ẹ̀yìn, ọba àárín gédéǹgbé, já Jehovah. Ọba táwọn Haúsá wò sùnsùnsùn tó pè ní Ubangiji. Ọba míì kan náà ni Ìgbò wò sùnsùnsùn tí wọ́n pè ní Chineke. Ọba yìí kan náà làwọn Italian wò títí tí wọ́n pè ní Dio. Ọba yìí kan náà ni Lárúbáwá pè ní ọba Allahu, òun làwa Yorùbá pè lọ́ba mi Èdùmàrè. Kábíyèsí ọlọ́run mojúbà rẹ, ọba mi àlà funfun gbò, bàbá mi tó ta sọ́mọ̀ bí ẹni tẹ́ní, ọba tó tẹ́lẹ̀ bí ẹni taṣọ. Bó ti wù á la lè pé ìyálè lọ́lọ́run ọba náà ló tẹ́lẹ̀ bí ẹni tẹ́ní, òun náà ló tún ta sọ́mọ̀ bí ẹni taṣọ. Ọba mi náà ni ọba yìí kan náà ni ọba iwájú, ọba ẹ̀yìn. Kábíyèsí bàbá mojúbà rẹ. Bọ́bá wá ṣe bẹ́ẹ̀, àwa ṣí Kùránì, àwa kí ọlọ́run ọba lọ́ba tó jẹ́ pé òun lọ́ba iwájú, ọba ẹ̀yìn. Ọlọ́run ni huwa rahman rahim, alimul gaibi wa shahadati huwa rahman rahim. Huwa Allahu halikul barihu, alimusawiru lahu ashimaul husna, yusabihu lahu ma fi samawati wa ma fil ardi. Ọba yìí kan náà la tún sí Bíbélì tí a sọ yìí pé èmi ó gbé ojú mi sí orí òkè wọn ni, níbo ni ìrànlọ́wọ́ mi wá ti wá. Ìrànlọ́wọ́ mi ó ti ọwọ́ Olúwa Ọlọ́run ọba ọ̀gá ògo wá. Ẹ gbé orí sókè ẹ̀yin ilẹ̀kùn, kí a sì gbé orí sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé. Kábíyèsí ọba mi àlà funfun gbòògbé òkè ìwọ̀n tí ì dé. Lẹ́yìn tó jẹ́ ọjọ́ kan pàtàkì 11/11/11, ó tún di 100 ọdún kó tún tó wáyé.
nítorí bẹ́ẹ̀ ni mo ṣe forin sẹ́nu ni mo ṣe ṣèbà ọba mi àlà funfun gbò. Ìbà yín náà mo ṣe o àtọmọdé àtàlàgbà tó ń bẹ ń tòsí. Ìbà ọkùnrin ìbà obìnrin. Ìbà gbogbo ẹ̀yin àáfàá pátápátá tó wẹ lóde yàgbá ńlá ayé. Ẹ̀yin àlìhùlà mọ́hù wàrà sáàtùlì hàmbìyà ìbà yín mo ṣe. Ìbà gbogbo wòlíì pátápátá ẹ̀yin adífi bíbélì ìjagun ìbà yín mo ṣe. Ìbà gbogbo ẹ̀yin àáfàá ajífi kálàmù dámọ́lẹ́kun àríṣe kọ́ńdúkọ́ńdú ìbà. Oní paluda paluda làárọ̀ kọ́ paluda paluda làárà dá paluda paluda làárọ̀ ké. Tọ́ bá mi paluda wọ́n mọ onílù yìí. Bá a bá kì í ṣèbà ọlọ́run ká tún mọ́ ṣèbà èèyàn. Ìbà yín mo ṣe o ẹ̀yin ará wájú gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ tó ń bẹ ńlẹ̀ yìí ìbà. Ìbẹ̀yìn ìyá ní àgbà òjijì arógbá aṣẹ́mọ́balẹ̀ ìbà yín mo ṣe o. Ṣé wọ́n ní gbogbo gúnyángúnyán tó bá gúnyán tí ò bá fi tàwọn ìyá mi ṣe yán wọn mọ́ lẹ́mọ́. Gbogbo rókàrókà tí ò bá fi ti àwọn ìyá mi ṣe omi ó pàpàpọ̀jọ kàlọ́ náà ni. Àti ọjọ́ ìgbà o àti ìwọ̀ oòrùn ìbà. Mo ṣe bẹ̀yìn ìyá mi àgbà òjijì arógbá aṣẹ́mọ́balẹ̀ mo ṣe bá yín o Ajíbọ́lá ọmọ ẹdùn ìyá mi àbẹ̀mí ọmọ odù nífẹ̀ẹ́ ìbà. Ẹ̀yin adárómọ̀ lágbádá ẹ̀yin aṣòwò àkàrà mọ́jèrè mo ṣe bá yín o. Ṣèbẹ́yìn ìyá náà lè wí bẹ́ẹ̀ wọ́n ní mọ́ sùsàlà mo sùsàlà ṣèbẹ́ẹ̀ bá mi wí rárá ìbà yín mo ṣe. Wọ́n ní mọ́ ṣe tọ̀tàlà mo tọ̀tàlà àwọn ìyá mi ò bá mi wí o mo ṣe bà. Wọ́n ní mọ́ ṣe fìkò dídẹrẹ́ nùdí mo fi nùdí lè wú ọ̀yẹ́bẹ́yẹ́bẹ́ ìbà. Mo dé lónìí wẹ́rẹ́wẹ́rẹ́ bí mo ti dé náà ni ẹgbọ̀n wìrìwìrì lẹ́nu mi gbé òkè ọmọ yìí. Ọ̀pọ̀ bá rí wa lóde wọ́n rí wa wà wá kẹ́fẹ́. Torí pé pálánjà làásán kó ọlá o pàlàǹjà làásán kó ọlà àbálábà àwọn márààrún wọn péjọ wọn ní kán fèjì ògbèjọba. Wọ́n ní ṣáṣáńgerú tó bá ń jọba wọn láṣìírí wọn ò ní ibò àwọn ìyá mi ní tèmi ti bò lónìí. Wọ́n nítorí kíni. Torí pé pátápátá lóògùn daṣẹ́ borí òwò àbòtán lòdì sáàbòdì ìgbín ẹni ẹlẹ́ni ní rọ́ṣẹ́ ọ́pàdé àṣàwélé ẹni ẹlẹ́ni ní rúpa kàlásọ o. Àbùdá òjò lábẹ́ gẹ̀ẹ́sì o. Nígbà tí ìṣòògùn bí àṣàbọ̀dá mi Gbénga Adébóyè ọlọ́mọba ń tẹ́ sáfẹ́fẹ́ rẹ̀. Wọ́n ní ká múrúgbó àwọn wọn lé alára ìdùgàrà wo lábẹ́lábẹ́.
àwọn ìyá mi ní tí wọ́n bá mẹ́lẹ́mọ́ wọ́n fi joyè ẹlẹ́mọ́ tí wọ́n bá lọ mẹ́fìlì wọ́n fi joyè ẹrùkù tí wọ́n bá tẹ̀gbín wọ́n fi joyè alàre. Dékúnlé àwọn mẹ́tẹ̀ẹ̀ta wá parapọ̀ wọ́n jọ ń pẹ́ mú ẹmọ́ òmò lóko jẹ wọ́n ń pa Akíntọ́lá ọmọ ogun wọ́n ń pa Jíyọ̀dá ọmọ Àgàràmọ́bà. Àrẹ̀mọ́ kí wọ́n ń pají Ṣàgádá dé ọmọọba Àjẹ̀bú-Mèrè Odògbólùkẹ̀rẹ̀ ajagun wọn lóde ọ̀run. Ẹni tó bá ṣe pé bíi tèmi náà ń dárí jẹ́ wí ò jíjí kí mo bá bẹ̀rin inú igbó wọn ń fi yín lè yín wọn kéékèèké o. Ìjíǹjí tí mo jí mo bá gba ẹfọ̀n lábàtà níbi tán ti ń fìwóriwó gbọ̀ngbọ̀ngbọ̀n. Ìjíǹjí tí mo jí mo bá wọn ìyá mi àgbà níbi tán ti ń dífá ọdún. Wọ́n wá bí mi tọ́mọ ta ni mí mo lémi lọ́mọ fa ọjọ́ kìíní ẹnìkan ìlú kókó mọ́ lùgì àìlànà ká mọ́ sọgbà. Wọ́n ní wọ́n fún mi lọ́jà ẹgbẹ̀fà kan fún mi lọ́jà ẹgbẹ̀je kan fún mi lọ́jà ẹgbẹ̀rìndínlógún. Adékúnlé ọmọ adé ìtẹ́ wọ́n ní kan fún mi lọ́jà ẹgbẹ̀fà sẹ́ẹ̀ kan fún mi lọ́jà ẹgbẹ̀je kan tó fún mi lọ́jà ẹgbẹ̀rìndínlógún. Mo wá jáwé ẹ̀gìn ni mo fi sórí ẹ̀gìn ni. Wọ́n ní mo ti dàbàrà lónìí o kí gbogbo aráyé mọ́ tẹ̀mírù ire gbé òkè ń ò tí ì dé. Lẹ́yìn ilẹ̀ ẹ̀gbọ́n wìrìwìrì àwọn ọ̀rọ̀ kan kàbìtì ọ̀rọ̀ kan jàǹjàǹ ọ̀rọ̀ kan hẹ̀rìmọ̀ lẹ́nu wálẹ̀ ti gbọ́ lónìí. Àwa náà kọ́ Ọlọ́run Elédùmarè ní nígbà tí ìṣòògùn. Adékúnlé àròyé rọ̀ mí lọ́rùn gẹ́gẹ́ bí ẹni jẹ̀kọ́ ni nítorí pé ilé la bọ́rọ̀ ilé la bódù ilé la bóhun gbogbo. Àwọn tó ń gbéra wọn ní ìjọ pàtàkì aláwọ̀ àrùn wọn kọ́. Ẹ má fojú òpòjó mi jẹ lẹ́ẹ̀kan sí Adékúnlé lèmi jẹ́ ọmọ adé ìtẹ́ abínilóde tìjẹ̀bú. Ìbà ẹni mo ṣe ìyá mi Àṣàkẹ́ abiyamọ abọ̀já gbọ̀ọ̀rọ̀ ìyálóde obìnrin tán fi ń ṣàdúrà fóbìnrin ọ̀run ẹ̀rẹ́. Ìbà ẹni mo ṣe Adébọ̀wálé Adọ́gba jálẹ̀ bí ìrù ẹṣin àyàkókò ọ̀nà kí gbélébùwà ajagun má fi tìbọn ṣe ọ̀run ẹ̀rẹ́. Èyí tó wá já sí pé ọmọ òrukàn ní ń bá yín sọ̀rọ̀ ẹ mọ́ fìyà jẹ ọmọ òkú ọ̀run o. Láwọn ibi tá a sọ̀rọ̀ dé lónìí èmi jẹ́ 11/11/11 ọjọ́ 11 nínú oṣù 11 nínú ọdún 2011. Ó tún dọgọ́rùn ọdún tí ń bọ̀ kíró eléyìí tún tó wáyé o. Ẹgbárí yín mú ẹ ní ire ní o. Ọdún yóò sàn wá sówó yóò sàn wá sọ́mọ yóò sàn wá sàlàáfíà yóò sàn wá sáìkú baálẹ̀ ọrọ̀. Èmi ti taka òṣì ìdànù ẹ̀yin náà ẹ taka òṣì ìdànù òṣì òsì nínú ọ̀rọ̀ mi mọ́ ẹkún òṣè ìpáyín kékeré gbogbo rẹ̀ ti dàfí ẹ̀yìn tó eégún fi sọ. Nínú àwọn ọ̀rọ̀ tẹ́ bá wa dá sílé ní ẹgbọ́ tá a lè ṣù sákùnrin lè ṣù ni àbóbìnrin lè ṣù tá a la dárúgúdù sílẹ̀ gan lé ayé tílé ayé kàn sí wá rí rúdurùdu báwọn ọkùnrin ó bá wí wọ́n láwọn obìnrin ní ète wọn pọ̀ ẹgbọ́ sí bẹ́ẹ̀ lórí.
báwọn obìnrin náà ó bá sọ wọn láwọn ọkùnrin lójú kò mú ọ lọ bọ̀dá màá jẹ́ ń bẹ̀ màmú tèmi kú ò jẹ́ ń bẹ̀ lẹ́ẹ̀sì. ọmọ mìíràn ti bọ̀dá kan olójú kò mú ọ lọ nílùú South Africa níṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ lọ́dún 2004. ọmọ ìlú Iléṣà ni bọ̀dá tá ń wí èdè Ìjẹ̀ṣà ló fi sọ̀rọ̀ ńjọ́ náà á kìlọ̀ fún ọkọ̀ gbọ́ ni o. nígbà tí mo rí bọ̀dá yìí tó ṣàn ṣe wéréké wọ́n ra jíǹsì tuntun wọ́n ra ṣẹ́ẹ̀tì tuntun wọ́n múra. bọ̀dá ìbò lẹ́ ń lọ. kí ló ń ṣèwọ́ bọ́ yìí gan-an ṣé gbogbo bí ènìyàn bá ti ní ìrìnà kàn ikọ̀ abéèrè lọ́wọ́ nìyàn ni à. mo lẹ́gbọ̀n ó yẹ ká máa mọ gbogbo bí tẹ́ bá ń lọ àwa tí yín náà ṣáàrì àbí ṣáà lè máa jáde nílé ká mọ̀ níbi tẹ́ ń lọ. iṣẹ́ ọ̀rọ̀ ọmọ pupa tí orí lánàá yẹn ọmọ Zulu yẹn ọmọ yẹn tó ṣe kinní kan rùbùrùbù yẹn ibẹ̀ ni mo mi lọ yóò mọ̀ yán lè mólè kan mọ́ yàn. ńgbà tọ́lọ́run ó mú bọ́ ọ̀dà wa. ó délé ọmọdé tá à ń wí ní tòótọ́ àmọ́ kò jù sẹ́jú márùn-ún tó débẹ̀ náà lọ́kọ rẹ̀ wọlé. ẹni bá ti gbélu South Africa rí yóò mọ àwọn kan tá à ń pè ní ìtara. àwọn ìtara yìí ló dàbí area boy tí wọ́n nílùú South Africa wọ́n á ti mú nǹkan yó gbogbo ojú ó ti yọ kẹ́rì gbogbo ẹnu ọmọ ọrùn ṣẹ̀kẹ̀. ǹjẹ́ mi ara àwé ìbáwọlé ló bá ń bi ìyàwó rẹ̀ pé who is this guy? níyàwó bá ń ṣe it is ọkọ ìyàwó ará South Africa he does not ṣe mí ní kódà he did not ṣe méjì ló bá ní kí bọ́ọ̀dá Àjẹsà kó bọ́ ṣòkòtò rẹ̀. oníkóbẹ́rù rẹ̀ pẹ̀lú. ló bá bọ́ sí kíṣìnì wọn ẹbí ní kí ló gbé jáde. ilé tá à ń wí ilé alájà méje ni o wíńdò rẹ̀ ò ṣe é bẹ́ẹ̀lẹ̀ o. hot plate ni ọkọ ìyàwó lọ gbé jáde tí ń jẹruku lálálá. ó ní kò síjà o kò síta ẹ sáà rọra fìkàlẹ̀ sórí hot plate. ǹjẹ́ ìyẹn a lè jókòó lórí hot plate kídi rẹ̀ ọmọ rà? ńgbà tí bọ̀dá wa ó délé ń tiro ni. èyí máa ń tiro gidi mọ̀ ní èyí máa ń tiro ní gbogbo ìdí ti jẹrà ìdí ti jóná ṣe ló dàbí ẹran súyà ó ṣe jọ̀jọ̀jọ̀ ni. ǹjẹ́ bọ̀dá kí ló dé ìmọ̀ràn ràn? ìmọ̀ràn ẹnu ni gbogbo aráyé fi ń kó jádùn ìdí ni mo fi kó jádùn ní tèmi o. mo ní jábẹ́ nǹkan lẹ́kọ̀ọ́ skibọ̀ lẹ́kọ̀ọ́ yẹn.
ǹjẹ́ bó lẹ́ẹ̀ ti yàgbẹ́ báyìí bó lẹ́ẹ̀ ti mọ̀ su bó lẹ́ẹ̀ ti jókòó ibo lẹ́ẹ̀ jókòó lé ìdí wo lẹ́ẹ̀ fi jókòó bọ̀ ọ̀dà. àti ẹ̀wà wí tán bó bá wá jẹ́yìn lẹ́ńdí ẹ lè wá lọ mú tán wá ní ẹ̀yàgbẹ́ tì nù o. mo ń bọ̀ àwọn ètí ìdè wíníwíní ọ̀rọ̀ onílẹ̀ gbọ́. ẹ máa mú fóònù yín ẹ máa gbáradì àti pè sórí aago sórí ìlà àáfún yín nọ́mbà básìkò bá tó ẹ bá wa dá sọ̀rọ̀ ìfẹ́ àníta lè sùn. ta ni ń dayé rú ta ni ń bayé jẹ́ ká gan lọ́bàyé jẹ́.